lọ. Mo dẹ̀ ti fẹ́ sá lọ Ghana nígbà kan. Ṣé tí mo bá wá sá lọ ọmọ ṣé kò wá pé fúnra mi mo kàn fún wá rò pé ẹ̀dùn Ọlọ́run ti ń gbàkóso. Ẹnìkan ti bá mi gbà sọ́dọ̀ Ọlọ́run máa tọ́jú ẹ̀. Ọlọ́run àfi bíríbírí bí bó ṣe yí ìyẹn tó máa pè mí ní on the 2nd of January wọ́n ní ìyá mi ò lè gbà kọ́kọ́ lè dẹ́sẹ̀ mi. Ibẹ̀ ni mo ti wò pé mo ti wá wọ̀kẹ̀ ọ̀láì because tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ ọkùnrin táàrò nígbà tí òtún wáyé ìgbà tí ò lè dẹ́sẹ̀ mi kó dá bẹ́yà. Mo ní wà láì sísá lọ́wọ́ ìgbìmọ̀ fún ohun tí mo sùn nígbà tí mo lọ wọ̀ lọ́wọ́ ìṣẹ́kọ̀ lórí tí mo sùn wọ́n bí mo tọ̀ ẹ̀rí ìyẹn wá sọ fún mi pé tó o bá sá lọ ikú ẹ̀ máa kíákíá. Ó máa ètè kù tó bá wọ́n kú kí lè ròyìn tí wọ́n fẹ́ fáwọn ọmọ tiẹ̀. Báwo ló ṣe fẹ́ sọ fáwọn ọmọ tiẹ̀ náà pé àbí òkè ṣe bẹ́ẹ̀ fún ìyá mi o. Ẹni tó bá wà àṣeyọrí lára yóò máa ń kí ikú iṣẹ́. Wọ́n rò pé náà pé mo ti fẹ́ bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ lọ ṣáà mo bá kẹ́rù gbogbo ìyá mi lọ mo lọ jókòó tì láti ìgbà náà ni mo ti ń gbé tí mo ti ń fà á ṣùgbọ́n ní ọjọ́ tí mo gbọ́ ìròyìn Àgbàlá Gabriel ẹ̀ṣọ́ lórí pé ẹ̀yin lọ́wọ́ ìyẹn máa ń kọrin nǹkan tí mo jù mí ẹ kí lẹ sọ ẹni kí lolúwa ń ṣe Àgbàlá Gabriel ẹ̀mí ńlá. Ilé ológo ẹ̀ ó kọ́ ọ́. Ẹ right Ọlọ́run ṣe ìyanu níjọba níbi máa bọ̀ Àgbàlá Gabriel rí àná. Mo wá rò pé nínú Èkó mi ò tí ì rí gbàlà. Nínú Èkó ìyá mi ò tí ì rí wọ́sàn. Ẹni tí wọ́n tún gbé lọ Ìbàdàn. Ṣé èèyàn lọ́wọ́ rọrùn láti gbé lẹ́yìn? Àtẹ̀bẹ́lẹ́ adéyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹgbẹ́ fún mo kọ́ sí gbogbo bí mo ṣe ń kí báyìí òun ìyá tún kí mi báyìí. Màá tún kí báyìí àtún kí báyìí. Nígbà yá mo kàn fi gbàgbọ́ pé àbúrò wọn bá ti sọ pé ẹ̀ àwọn ò fọwọ́ sí ìbàdàn yìí. Mo ní ẹ wò ó ẹ jẹ́ kí n lọ ẹ bá jẹ́ kí n da gbogbo ẹ̀fọ́ sí ìmọ̀ ìlú ẹ jẹ́ kí n lọ. Nígbà tí mo dé mo wò ó ní ṣọ́ọ̀ṣì jọ̀rọ̀jọ̀rọ̀ yìí. Wọ́n á kàn fi lúwẹ̀ pawó ni. Lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n dáwọ́ ilẹ̀ wọ́n ra ilẹ̀ wọ́n láwọn ti rà á. Ilẹ̀ tó wà náà fún wọn. Ìjọ́ kejì ló ní kí wọ́n lè yẹ nígbà tó mú mi débẹ̀ tí mo rí foundation mo tún rí iye mọ́. Ẹgbẹ́ àti máa tóbi lọ́kẹ̀ àti létí náà ẹgbẹ́ ní tẹ̀ ìlú wà wò pé ẹjọ́ náà ṣé wọ́n ń lo oògùn ni àbí ẹlòmíì ló ń yàgò. Nígbà tí gbogbo ọ̀rọ̀ yẹn wọ́n ń dàrú ìjọba tí wọ́n wọ̀ pé kò bá ọmọ aráyé lè lómi ilé ẹ̀wọ̀ ẹ bá mi yín Ọlọ́run Àgbàlá Gabriel ẹ bá mi yín ọmọ àwọn ọmọ. Ẹ̀wọ̀ ẹ̀ tí ìlú ẹ bá mi yín kíkọ́. Gbogbo ènìyàn ẹgbẹ́ ọwọ́ sókè ẹ̀dínlẹ̀.
Gbogbo ẹ̀yin ọlọ́pàá ẹ máa bọ́. Gbogbo ẹ̀yin ọlọ́pàá ẹ máa bọ́. Ṣé ń tẹ́ gbé wá fún ìdòwò ẹ? Ṣé ń tẹ́ gbé wá fún ìdòwò ẹ? Gbogbo ẹ̀yin ọlọ́pàá ẹ kù. Ta ló ṣe ilé? Wo bí àwọn yẹn ṣe sọ̀rọ̀ tẹ́lẹ̀. Anita ló ṣe ilé gbogbo ẹ̀pà àti ojú. Hallelujah. Nígbà tẹ́mi náà bá gbogbo àwọn ìgbà tí mo bá gbogbo àwọn èèyàn yìí, tí mo bá wọn wọ ẹ̀yìn, tí mo wọ àárín, tí mo wo tí oníkálukú wọn ti ń bọ̀, mo rí i pé Ọlọ́run nìkan ló ṣe yìí. Ẹ má fi ògo fún ènìyàn, ẹ má fi ọlá fún ènìyàn, ẹ má fi agbára fún ènìyàn. Ènìyàn ò lè dá ògo ṣe bí kò ṣe pé ló wá kọ́ ilé náà. Gbogbo àwọn tó kọ́ ọmọ ṣe dé ni. Lórí ayé àwọn tó kúnlẹ̀ yìí, ẹ ká hallelujah mẹ́ta. Ẹ ṣáàjẹ ká dá padà pé ló bá ṣe. Tala ló ṣe? Tala ló ṣe? Ẹ sọ̀rọ̀ dáadáa, tala ló ṣe? Tọ́ba ní kẹ́ ó nítorí tèmi sìn. Pariwo mọ́ ò nítorí tèmi, ó nítorí Jésù. Mo fẹ́ kẹ́ pariwo irú ariwo tẹ́ ẹ̀ parí, irú igbe tẹ́ ẹ̀ kiri, bóyá hallelujah ni o, bóyá ògo ni o, bóyá ìyè ni o. Ẹ kà sáàgbó yẹn sókè, ẹ kà pariwo kankan sí Ọlọ́run. Orúkọ Jésù. Ọlọ́run ògo ni forúkọ rẹ̀. Ọlọ́run ògo ni forúkọ rẹ̀. Gba ọpẹ́ ẹ wá. Kílà bá sọ, gba ọpẹ́ ẹ wá. Ìwọ ológo tó ju ògo lọ, gba ẹ̀yìn wá. Ògo ni fún ọ lókè. Ògo ni fún ọ lókè. Gbogbo ẹ̀ṣẹ̀ dáríjì. Ẹ̀yin tí ẹ dúpẹ́ yìí, ó yẹ máa dúpẹ́ lọ. Ó dùn mí àdúrà ní òye yìí. Àní ẹ máa dúpẹ́ lọ. Ní ọjọ́ mẹ́jọ ẹ tún máa dúpẹ́. Lóṣù tó ń bọ̀ ẹ tún máa dúpẹ́. Ọpẹ́ ẹ̀yin yóò ga jù ilé ìjọ. Ẹ̀rí tẹ́ ẹ jẹ́ Olúwa kó fìdí ẹ̀ lóyún. Màmá Délékè Bóyè àgbàdua fún mi. Lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Ẹ̀rí yìí yóò fìdí mọ́lẹ̀. Olúwa yóò ṣe ẹ̀rí ní àṣepé. Olúwa yóò mú ní ara dání pípé. Àwọn wo ló wà níbi tí wọn ọmọ mi ń ṣe? Ó mọ̀ pé àdúrà tá a gbà fún wọn fáwọn ó ń gbà lórí tiẹ̀ náà. Ẹ̀rí yín yóò jẹ́ ní pípé. Mọ̀mọ́ Délékè Bóyè ẹ ó rìn dáadáa. Láì ní mú nǹkan kan dání ẹ ó rìn dáadáa. Yóò sì dára fún mi. Ẹ gbọ́ títí ọjọ́ ayé yín àti àwọn ọmọ tó bọ̀ ebi ò ní pa yín. Gbogbo ẹni tó wù kó náà dúpẹ́ láàrin èrò. Ṣùgbọ́n tí ò tí ì rí wọn pẹ́ mọ́ jáde níjọ́ mẹ́jọ ó máa wá dúpẹ́. Ògo ni fọ́nà lókè. Hallelujah. Ògo ni fọ́nà lókè. Ògo ni fọ́nà lókè. Jésù Olúwa wa. Ẹ pàtẹ́ ọ fún Jésù dáa. Ṣé kí wọ́n ní ìsìn wa bẹ́ẹ̀?
wọ́n méjèèjì sí ọlọ́run gbogbo yìí. Tó bá wà lórí ìjókòó sí láàrin wa, stand up everybody. Ọlọ́run mi mọ̀ mọ́ bá tó dábọ̀, ohun mi ti yá. Ẹ jẹ́ màmá máa rọra. Ọlọ́run mi mọ̀ bá tó dábọ̀. Oore tó ṣe láyé ni màá mú mi wá pẹ́.
báwọn tí ilé wọn dùn lé pé kán máa ẹ̀ṣẹ̀ délé ni wọ́n ṣẹ̀ máa sáré àti dáná. Olúwadẹ̀rán àánú sí wa nípa àánú yẹn a lè ń ṣe àmàlà ní Sunday. Hallelujah. Tọ́kàn rí o bá ti jẹ́ jọ kí ó tó wa jọ. Tọ́kàn rí o torí wọ́n ní òtò mọ́ tó tọ́kàn rí o bá jẹ́. Lọ wádìí fámìlì tí wọ́n wádìí ṣọ́ọ̀tù tí wọ́n. Tó o bá jẹ lọ jókòó abẹ́ igi táwọn abẹ́ jẹ wọ́n jẹ. Hallelujah. Wọ́n gbọ́ oúnjẹ òfin lẹ̀ ìdìrín tún rò kù. Afẹ́ni tí ò fẹ́ ga láyé ló kù. Ṣé kò wọ́n náà kí wọ́n náà máa ṣerú kábà ìfún mi? Sọ̀pọ̀tọ̀ bẹ́ẹ̀ bá ti wá ṣe ó ṣàti ṣòro tí ẹ ti bá. Kò sí bá lẹ́sẹ̀ bóyá padà tuntun ó ti ṣòro. Wọ́n ti ra áàtì tuntun.